ní máa fi sàn fún orí rẹ̀ ìrẹsì kòkòrò láyé mi ẹ̀kọ́ ìwà mi kò mọ̀ fún fún rẹ̀ o ṣé o Jésù. O ṣé o bàbá, o ṣé o Jésù. O ṣé o bàbá, o ṣé o Jésù. Kí ni màá fi san oore rẹ̀ tí o sì kò láyé mi? Ẹgbẹ̀rún ahọ́n tó fún yín rẹ̀. O ṣé o bàbá. O ṣé o bàbá, o ṣé o Jésù. O ṣé o bàbá, o ṣé o Jésù. Kí ni màá fi sàn fún rẹ̀ ìrẹsì kòkòrò láyé mi ẹ̀kọ́ ìwà mi kò lóhùn rẹ̀ o ṣé o Jésù. O ṣé o bàbá, o ṣé o Jésù. O ṣé o bàbá, o ṣé o Jésù. Kí ni màá fi san oore rẹ̀ bí o ti pọ̀ tó láyé mi? Ẹgbẹ̀rún ahọ́n kò fún yín rẹ̀. O ṣé o bàbá. Ènìyàn ní Olúwa o, oore rẹ̀ àti iṣẹ́ ìyanu. Ènìyàn ní Olúwa o, oore rẹ̀ àti iṣẹ́ ìyanu. Ènìyàn ní Olúwa o, oore rẹ̀ àti iṣẹ́ ìyanu. Bìrìbìrì kan mi o. Orí bìrìbìrì kan mi o. Orí bìrìbìrì kan mi o. Àánú Olúwa yìí kan mi o. Jẹjẹ bàbá aláàfin àtọwọ́ ẹ̀wù jẹjẹ bàbá o aláàfin àtọwọ́ àwọn ọmọ ọ̀sìn yóò dànù lórúkọ rẹ̀. Ẹ̀wù jẹjẹ bàbá aláàfin àtọwọ́ ẹ̀wù jẹjẹ bàbá o aláàfin àtọwọ́ àwọn ọmọ rẹ̀ tí ó dànù lórúkọ rẹ̀. Àjíláyọ̀ àjíláyọ̀ àkókò Olúwa àjíláyọ̀ bàbá àdúpẹ́ o. 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 Ìgbìyànjú Olúwarun àtọ́bàjáyé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé ìbámu oríkì rẹ̀ ni báwo ni ìgbà ṣe dùn tó. Ìgbìyànjú Olúwarun àtọ́bàjáyé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé ìbámu oríkì rẹ̀ o. Báwo ni ìgbà ṣe dùn tó. Ìjọba káàbọ̀ ní ìrọ̀lẹ́ òní, alábàárà ká
jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa. Ìjọba tá kò lè wà lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o, máa jọba lọ Olúwa. Àṣùráyọ̀ àjíráyọ̀ àkókò f'Olúwa, àjíráyọ̀ bàbá àdúpẹ́ o. Àṣùráyọ̀ àjíráyọ̀ àkókò f'Olúwa, àjíráyọ̀ bàbá àdúpẹ́ o. Ọlọ́run bá gbòó fún afẹ́fẹ́ tí mo rí, èló ni mo wò tí ó tẹ̀lé kò lè sọ, olówó àgbà ò kò lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mo rí. Ọlọ́run bá gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí, èló ni mo rò rí pé Dangote lè san, kò sólówó kan ò tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mò ń mí. Ọba gbogbo ayé, ọba ẹ ṣé gan. Ọba gbogbo ayé, ọba ẹ ṣé gan. Aṣọ ògo ló fi búra, ìṣẹ́jú láti ọ̀rẹ́ Adé ògo ló dé, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Adé ògo ló dé, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Adé ògo ló dé, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo, kìkì ògo. Jésù kò sẹ́ni kan o, ọba mímọ́ lọ́ba tí mo sìn. Jésù kò sẹ́ni kan o, alágbára mo forúkọ rẹ̀. Jésù kò sẹ́ni kan o, ọba mímọ́ lọ́ba tí mo sìn. Jésù kò sẹ́ni kan o, alágbára mo mọrúkọ rẹ̀. Ṣé lọ́ba o, àwọn ọba o. Amen. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ọba ayérayé adá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn fún ìṣẹ̀ra ẹlọ́ba àti ìyìn arúgbó láyé ẹnì kọ̀ọ̀kan wa, gba ọpẹ́ àti ìyìn. Èyí tó ní ọjọ́ tó tó kàn nínú ọ̀sẹ̀ mìíràn, èyí tí ó tó fún wa lórí ọ̀fẹ́ láti lè rí ní àtàlàfíà, láti lè wà níwájú rẹ̀. A dúpẹ́ o fún gbogbo ìrìnàjò ọ̀sẹ̀ yìí, jẹ́ pé ìwọ ò ṣèjọ́ kan láì mọ́ bá wa sọ̀rọ̀, ìwọ ò ṣèjọ́ kan láàmọ́ mu agbóhùn rẹ̀, ìwọ ò ṣèjọ́ kan láàmọ́ súre sínú ayé wa, ìwọ ò ṣèjọ́ kan láàmọ́ ṣiṣẹ́ ìgbàlà, ṣiṣẹ́ ìtúnṣe ìṣẹ́dá inú ayé wa. A mọ̀ ọ́ lórí o bàbá, gba ọpẹ́
àtìyìn. Olúwa fún ọjọ́ òní náà ìtì ẹgbẹ́ ìwọ̀ tó ti sọ ọjọ́ tó kẹ́ nínú ọ̀sẹ̀ ìtì wọ́n tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbára rẹ̀ ìtì wọ́n tó ṣàṣepẹ́ ayọ̀ nínú ayé wa láti mú wa wọnú ògo tuntun mìíràn láti gbogbo ṣe gba ọgbẹ́ àtìyìn. Àbèrè fún oore ọ̀fẹ́ àtàánú ọba ṣàánú fún wa, dá wa láre, ṣe wá lógo nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jù. Ọ̀yà gbé wa ró, ọ̀yà ṣe bó ṣe ti wà ní àṣegbé ẹ̀yìn rere kó tẹ̀lé kí gbogbo sì máa jẹ́ tirẹ̀. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Amen. Àtẹ̀síwájú nínú ẹsẹ̀ Bíbélì wa ìyẹn ìrere ti Jòhánù orí 11 ẹsẹ̀ 8 dé 11 rẹ̀ gbọ́bẹ̀ sí kọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún pé, Rábì, ní lílọ yìí ni àwọn Júù wá ọ̀nà àti sọ ní òkúta. Ìwọ sì tún padà lọ síbẹ̀. Jésù dáhùn pé wákàtí 12 kí n bẹ nínú ọ̀sán kan. Bí ẹnìkan bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí. Ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òru yóò kọsẹ̀ nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Nǹkan wọ̀nyí ni ó sọ. Lẹ́yìn èyí ó sì wí fún wọn pé, Lásárù ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi lọ kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀. Amen. So lánàá a ti mẹ́nubà àwọn kókó nípa wípé lílọ sí Júdà níbi tí ó ti sọ wípé òun tún lọ fún ìhìnrere mìíràn. A ti mẹ́nubà àwọn kókó nípa wípé èsì tí àwọn ọmọ ẹ̀yìn fún wípé Júdà ibi tí wọ́n ti gbé sọ lókúta ló tún fẹ́ padà lọ. Àwọn tí wọ́n wá ẹ̀mí rẹ̀ ló tún fẹ́ padà lọ sí àárín wọn. Jésù dá wọn lóhùn wípé kí ni wákàtí 12 níbẹ̀ nínú ọ̀sán. So ọ̀sán jẹ́ ohun àkókò tá à ń pè ní ìmọ́lẹ̀. A ti sọ fún wa nípa àwọn kókó tí Jésù fẹ́ fàyọ. Èyí tó túmọ̀ sí wípé òru náà wà. Ṣùgbọ́n ẹni tó bá rí nínú ọ̀sán ó rí ìmọ́lẹ̀ ayé yìí. So èyí tó túmọ̀ sí wípé kò lè kọsẹ̀. Nítorí pé ó rí ibi tí kòtò wà, ó rí ibi tí ó ti gbé sí kòtò, ó rí ibi tí ọ̀nà wà, ó sì rí ibi tí ó ti gbé sí ọ̀nà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó rí ohun gbogbo tí ń kọjá lọ, tí ń bọ̀ lọ́tùn àti lósì. Bẹ́ẹ̀ náà ni ẹni tó bá rìn lóru á rí i pé òun kò lè rí nǹkan kan tiẹ̀. Etí bẹ́lẹ̀lẹ̀ àbí tí kòtò wà, ibi tí ó ti gbé sí kòtò àti ibi tí ń lọ àti ibi tí ń bọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kò lè rí bí nǹkan bá ń bẹ́lẹ̀ tó jẹ́ nǹkan tó lè pa lára bí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n ẹni tó rí lọ́sàn-án òun ní gbogbo rẹ̀. Àwọn kókó tó sì wà bẹ́ẹ̀ náà ni wípé kí ni kìí ṣe ìmọ́lẹ̀ tí ó mọ́lẹ̀ yìí ni Jésù mẹ́nubà bí kò ṣe wípé ìgbé ayé tí a gbé, ọkàn tá a ní, èrò tí a ní, ìtì ń bẹ nínú ọpọlọ wa àti àwọn ìhà tá a kọ sí ọ̀rọ̀ rẹ̀, ìfẹ́ rẹ̀ àti àṣẹ rẹ̀. Bó ni a ṣe ń lò wọ́n, a rí pé bí a bá ṣe kọbi ara sí òfin àṣẹ àti ìlànà rẹ̀ sí, òun ni ó sọ fún wa wípé a wà nínú ìmọ́lẹ̀ àbí a kò sí nínú ìmọ́lẹ̀. Ètò tó dàbí ẹ̀ tó jẹ́ kókó mi látún mú ni wípé kí ni níwọ̀n bàtà bá ti jẹ́ ni tí ó wà nínú ìmọ́lẹ̀ nípa pípa ọ̀rọ̀ rẹ̀ mọ́, ṣíṣe ìfẹ́ rẹ̀, níní ìfọ̀mìnìkejì, ṣe dáadáa sọmọ ètí ṣe ohun ojúṣe wa gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ níwájú Ọlọ́run. A rí wípé kí ni kìí ṣe ìkọ́ṣẹ́ títí ìtìyàn fẹsẹ̀ gbá òkúta ní mẹ́nubà bí kò ṣe wípé kí ni àwọn ẹni bí àwọn ẹni ìka ènìyàn wọn kò lè ní pàtàgbára lórí ayé ènìyàn láti ṣe ènìyàn ní èṣe. Kò sí nǹkan táwọn ẹni bí lè ṣe sí ọ, kò sí nǹkan táwọn ẹni ká lè ṣe sí ọ, kò sí nǹkan tí Sátánì lè fi ọ ṣe níwọ̀n bàtà bá ti jẹ́ ni tí ó wà nínú ìfẹ́ Ọlọ́run tó sì ṣe gbogbo gẹ́gẹ́ bí ìdarí àti ìtọ́ni rẹ̀. So tó tà tún sọ nípa àwọn ìkọsẹ̀ tí Jésù sọ òun náà ni wípé kí ni kò sẹ́nikẹ́ni kan tí ó lè sọ wípé òun ó dá ọ dúró àbí dí ọ lọ́nà àbí òun ó pa ọ lára ní àwọn ìkọsẹ̀ tí Jésù sọ. Ìyẹn ni pé kò sí irú ọfà tí wọ́n lè ta sí ọ kò lè bọ́, nítorí pé a ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ọfà olóró kan, kò sí ohun olóró kan tá a ṣe sí mi ṣùgbọ́n tí yóò ṣe mí ní nǹkan kan, nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú mi, ẹni tí ń gbé nínú mi ojú ẹni tí ń gbé nínú ayé lọ. So láti jẹ́ ẹni tó wà nínú ìmọ́lẹ̀ tí ogun ayé, ègún ayé àbí májẹ̀mú ìran àti gbogbo àwọn iṣẹ́ àwọn níbi kò fi nápa lórí ayé rẹ̀, ọgbọ́rọ̀ jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé tí
ó kún fún ọ̀rọ̀ Ọlọ́run, òtítọ́ àti ìfẹ́ Ọlọ́run àti ìlànà rẹ̀. Ní òmíràn, kókó mìíràn tá a tún dì mú òun ni wípé ibi gbogbo tó bá yẹ kó wà, tó bá jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni tọ́lọ́run fẹ́ kó wà níbẹ̀, mọ́ wo kí ni tí ń ṣẹlẹ̀ níbẹ̀ àbí kí ni àwọn condition tí ipò tí àwọn ibẹ̀ wà, wípé ibẹ̀ yẹn o kò sójẹ́ mbẹ̀, ibẹ̀ yẹn o wọ́n ń jagun bẹ̀, ibẹ̀ no kò sí kan tó fẹ́ kọ́ pẹ̀lú gbogbo eléyìí. Tọ́lọ́run bá ti ní lọ, o gbọ́dọ̀ wà níbẹ̀, o gbọ́dọ̀ lọ láì bẹ̀rù ohunkóhun kan, nítorí pé Ọlọ́run ló ní kó lọ, Ọlọ́run tó sì ní kó lọ ó ti ṣáájú rẹ̀ lọ sí ibẹ̀. So ó lọ síbẹ̀, ó rí pé kò ní sí ewu. Àwọn tí wọ́n sì yàn léṣe níbẹ̀ tí wọ́n bá rí ọ, àwọn gan ni ó tún mọ̀ ṣe alámòjútó rẹ pé kí kankan tó jẹ́ ibi kó má ṣe dé bá ayé rẹ àbí kó má ṣe ṣe ọ. Àwọn gan ó tẹ̀ tó mọ̀ sí tọ́jú rẹ gan ní gbogbo ọ̀nà, nítorí pé àṣẹ Ọlọ́run ló tẹ̀lé tó fi wá sí ibẹ̀. Ètò tó wá jẹ́ babalá rẹ̀ ni wípé tó bá wá lọ síbi tọ́lọ̀ ní kó lọ, níwọ̀n bá tó bá ti ọgbọ́dọ̀ dùn níbi tọ́lọ̀ bá ní kó dó sí, ọgbọ́dọ̀ rìn níbi tí ó dá ní kó rìn sí, ọgbọ́dọ̀ ṣe gbogbo wọn bá ṣe fẹ́ kí o ṣe. Tó bá ti ṣe wọn wọ̀nyí, ó rí wípé kò sí wàhálà fún ọ. Ètò túmọ̀ sí pé kò síbi kan láyé yìí tọ́lọ̀ sọ wípé ibi tí mo fẹ́ kó wà ní, tó àmọ́ sọ wípé ewu ń bẹ ń báyìí, wàhálà kan bẹ ń báyìí, àbí kò sójà, àbí kò sí kinní kan níbẹ̀. No, kò sí nǹkan tó fẹ́ kọ́ pẹ̀lú gbogbo eléyìí. Títí ẹni wípé láti gbọ́ ti Ọlọ́run, láti ṣe ohun tọ́lọ̀ fẹ́ kó ṣe, kó sì ṣe gẹ́gẹ́ bí ọba ṣe fẹ́. Tó tún dàbí ẹni pé béèrè ọ̀nà lọ́dọ̀ rẹ̀, bó ló ṣe fẹ́ kó rìn. Tó bá ti sọ fún ọ bó bá ti yẹ kó rìn bó bá ti ní kó rìn. Mọ́ ń ṣe ohun kan tó yàtọ̀ sí ohun tó bá ní kó ṣe. Tó bá ti ṣeré, tó bá ti ṣe ohun kan tó yàtọ̀ sí ohun tó ní kó ṣe báyìí, ó rí pé kò sí wàhálà kankan fún ọ. Now ẹ jẹ́ ká wá tẹ̀síwájú níbi tá ti gbé dáhùn dúró lánàá wípé ó ní nǹkan wọ̀nyí ni ó sọ fún wọn. Lẹ́yìn èyí ni ó sì wí fún wọn pé Lásárù ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi lọ kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀. So ibi tá ti gbé dáhùn dúró lánàá ni. Nígbà tí ó tọ́ lọ kó tó parí ìsọjí ọjọ́ méjì tán níbi tó wà, ló tó padà lọ sí Judea. Nígbà tó dé Judea, ìgbà ló wá sísẹ̀ tó ń padà wá sí ọ̀dọ̀ Lásárù láti kó sọ ọ̀yá ilé Lásárù yá láti lọ wòsàn, láti lọ jí kúrò lójú oorun ẹni tó ti kú. Amen. Ẹ ká wo àkókò tí ó fi kó ní Judea, tí ó fi wá sí ibi tí ó ti gbé, tí ó tún fi padà, tí ó tún fi dé ibi tí Lásárù wà. Ẹ yẹ ká wo ìrìn tí wọ́n rí, ìgbà yẹn kò sọ́kọ̀, ẹsẹ̀ náà ni wọ́n fi rin gbogbo ẹ̀. Ẹ wẹ́ ká wo iye wákàtí àbí ọjọ́ tí ó gbà wọ́n láti fi dé ibẹ̀. So a rí wípé Lásárù ti kí ni o, ó ti kú. Ṣùgbọ́n Jésù sọ wípé ẹ jẹ́ ká lọ, mo fẹ́ lọ jí Lásárù ọ̀rẹ́ wa tó sùn kúrò ní ojú oorun tí ó sùn. So ìwà àti èmi náà lónìí, mo fẹ́ kọ́ mọ̀ wípé gbogbo ohun tí à ń là kọjá kò sí ọ̀kankan tí ó ti jù lọ́dọ̀ Ọlọ́run láti kó wa yọ nínú rẹ̀. Àwọn èèyàn ni wọ́n sọ wípé ó ti tán, ṣùgbọ́n Ọlọ́run sọ wípé kò ti ṣe kí ni o, kò ti tán, ó sì kù jaburata. Abálájọ ẹ pé ọ̀rọ̀ yìí ni olórin yẹn rò ló bá pàdé èèmọ̀ bóòtọ́ ni ọ̀sán náà dé. Ó ní wọ́n rò bó ti tán, wọ́n rò bó ti parí, ọ̀nà tó ló wá gbé gbà ọjọ́ náà ìyanu. Ẹ wò ó, ẹ tún wò, ọlá ò tán, ọlá kù lẹ́yìn jaburata. Bóyá ibi tí Sinade ti gbé rí ọ̀rọ̀ orin yẹn ni ó ìmọ̀. Ṣùgbọ́n ibi táwọn èèyàn sọ wípé ó ti tán fún ọ yẹn, gbà wípé kí ni Ọlọ́run sọ wípé kò ti ṣe kí ni o, kò ti tán fún ọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ Jésù Kristi nípa Lásárù. Ó ní ẹ jẹ́ ká lọ, mo fẹ́ lọ jí ọ̀rẹ́ wa Lásárù tí ó sùn kò ní ojú oorun tó sùn. Gbogbo tí ń ṣe ìran rere tó ní tí ẹ pé kò tí wá sí ìmúṣẹ yẹn, gbà wípé kí ni kò tí jù fún. A sì Ọlọ́run bọ̀ tọ́jú ìran rere yẹn síbi tí ó dára dé àkókò tó jẹ́ wípé ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní gbé jáde báyìí, tó bá bẹ̀rẹ̀ sí mú wá sí ìmúṣẹ báyìí, gbogbo ayé yóò mọ̀ wípé kí ni Ọlọ́run ni Ọlọ́run jẹ́. Lẹ́yìn Ọlọ́run kò sí kí ni o, kò sí Ọlọ́run mìíràn mọ́. Gbogbo ara rere tó ní tí nínú yẹn tí ó fẹ́ bí yẹn, gbà wípé kí ni àkókò ò tí ì lọ, kò tí jù fún ọ láti bí àwọn ara yẹn títí di sèyí tí ara yẹn ọba tí mọ bí tó sì lóyún rẹ̀ sí kùn. Mọ́ bara jẹ́, mọ́ bọkàn jẹ́, oṣù 9 rẹ̀ kò tí ì kọjá,
o lè wò wípé oṣù mẹ́sàn-án wo ni ò tí ì kọjá a ti wà ní oṣù kẹwàá a ti wà ní oṣù kọkànlá a ti wà ní oṣù kejìlá a ti wọnú ọdún kan wo ọdún tó ń kà yẹn oṣù tó ń kà yẹn kọ̀ọ̀kan Ọlọ́run pẹ̀lú rẹ̀. ìtọ́kọ Ọlọ́run ni wípé kí ni kí oyún ara rere tó níyẹn kó o bí kí ọgbà yìí kí ògo kó jẹ́ títí òun Ọlọ́run alààyè. ìtọ́kọ Ọlọ́run ni wípé oyún ara rere tó níyẹn kó o bí kí ayé rẹ ó sì mọ fọ nínú ògo kẹ́kẹ́ gbogbo ọjọ́ ayé rẹ kí ọmọ ní ẹ̀rí rere ọ̀tun lójoojúmọ́. kìí ṣe ètò Ọlọ́run ni wípé kí ni kí o bí oyún ara rere tó níyẹn kó wá tún dọ̀la kó tó mọ sunkún wípé yóò ya orí o ẹsẹ̀ o apá o ọrùn o ibo ni bàbá rẹ wà ibo ni mọ̀mọ́ rẹ wà orí ìyá rẹ orí bàbá rẹ ètò Ọlọ́run kọ́ nìyẹn. èyí tó jẹ́ wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó ní àrà rere tí ó ní ìran rere níkùn Ọlọ́run kì í gbà wọ́n láàyè láti jẹ́ pé kí àrà rere àti rere wọn kí wọ́n tètè mú wá kí wọ́n tètè rí ṣe àbí kí wọ́n tètè rí jẹyọ nítorí kí ni nítorí wípé àkókò tí àwọn fẹ́ táwọn ń jàjà wípé kí ni kí ìran yẹn kó wá sí ìmúṣẹ ọjà àkókò tí ìran yẹn bá wá sí ìmúṣẹ àwọn kan bẹ tí ó yẹ kí wọ́n kú yẹn tí wọ́n ti kú tí àwọn yẹn tí wọ́n bá gbàrà ṣe àwọn yẹn wọ́n tó padà lù wọ́n pa àwọn yẹn ò ní fi wọn lọ́rùn rẹ̀ so wọn ò ní jẹ adùn àrà tí wọ́n ń dà yẹn ò dà àwọn akẹ́kọ̀ọ́ fúnra wọn tó máa kábàámọ̀ wípé káwọn bá mọ̀ ní káwọn ṣe kí ni káwọn ti mọ̀ dá kankan lára táwọn bá mọ̀ ní káwọn mọ̀ bí àrà yẹn èèyàn tí wọ́n ní ẹ̀ káwọn ti mọ̀ káwọn ṣe kí ni káwọn ti múra yẹn káwọn ti lọ jù nù èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. so ìdí tó yẹ pé ọ̀nà fi máa ń gbé ìran ẹlòmíì ààrẹ ẹlòmíì ẹ máa ń gbé pamọ́ fún àkókò tó yẹ pé yóò kọ́kọ́ palẹ̀ gbogbo àwọn tí ń jẹ́ àwọn ẹni bí àwọn ẹni gbogbo yóò kọ́kọ́ palẹ̀ wọn mọ́ náà. àwọn tí wọ́n pera wọn ní alágbára tí wọ́n kì í ṣe alágbára tí wọ́n dó nídùú wípé àwọn alágbára yẹn ọlọ́kọ̀ọ́kọ́ dó nídùú wípé kí ni kó wọn kọ́kọ́ run wọn àti agbára wọn kó wọn kọ́kọ́ run wọn run náà àkọ́kọ́ gbàgbára lọ́wọ́ wọn kọ́kọ́ gbàgbára wọn jẹ́ kó tó wípé kí ni yóò wá fi títóbi rẹ̀ òun hàn. bẹ́ẹ̀ náà ni àwọn kan bẹ tó jẹ́ wípé kí ni èmi àbí ìwọ lórí ìran rere yẹn o gbọ́dọ̀ mọ̀ wọn dáadáa irú èèyàn wo ni wọ́n ṣe so tọ́ba tí mọ̀ wọn Ọlọ́run lè fààyè gbà ọ́ láti jẹ́ pé kí ìran rere ara rere yẹn kò bí kí ní ìdí tó gbọ́dọ̀ mọ̀ wọn àwọn kan bẹ tó jẹ́ pé ọ̀kan rí wọn tí wọ́n rẹ́rìn sí ọ ni wọn ò fẹ́ràn rẹ pàápàá so tí ìwọ ò sì mọ̀ ìwọ rí wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fẹ́ràn rẹ tó mọ̀ bá ṣe so títí tí àṣírí wọn fi tú sí ọ lọ́wọ́ wípé àmì yìí o kì í ṣẹni tó fẹ́ràn rẹ ọ̀tá rẹ ni láyé àti ní ọ̀run ẹni tó gbọ́dọ̀ mọ yẹra fún tó gbọ́dọ̀ mọ ṣọ́ra fún ni títí tó fi rí àṣírí táṣírí ó fi tú sọ lọ́wọ́ Ọlọ́run á gbé ọ pamọ́ yóò gbé ìran rẹ pamọ́ yóò gbé ara rẹ pamọ́ ìtọ́jú pé àwọn yẹn wọn ò fi ní lè ní pátápátá lè wọlé sọ́la sórí bàtà sì rí bá wọn tú tán sí tí ó sí ọ lọ́wọ́ nígbà tí wọn náà bá mọ bí ara rẹ yẹn tó bá mọ bí ìran rere tó níyẹn ọ sì mọ irú ìgbésẹ̀ tó mọ gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan ó sì mọ bó ló sì mọ bí ara rere rẹ ọmọ bó ló sì mọ bí ìran rere rẹ ó sì mọ bó ló sì mọ tọ yẹn ni pé ọmọ mọ àwọn ohun tó yẹ kó ṣe ìyẹn tó tún dàbí rẹ Ọlọ́run tó a mọ fẹ́ kọjá pé kí ènìyàn mọ̀ wípé àníṣe gbogbo agbára láyé àti ní ọ̀run títa níṣe o tí òun Ọlọ́run alààyè níṣe lẹ́yìn rẹ̀ Ọlọ́run tó máa fẹ́ kọ́ mọ̀ wípé kí ni kò sí ohunkóhun kan tí ẹnìkankan lè ṣe lájẹ́ pé òun fúnra rẹ̀ bá ṣe kí ni o ọba ṣe so tó bá fún ọ láyè kó o tètè mú ìran rere rẹ wá sí ìmúṣẹ àgbára rere rẹ wá sí ìmúṣẹ ètò dùn lórí ni wípé kí ni mímọ̀ ṣe rẹ ni ọgbọ́n rẹ ni ìmọ̀ rẹ ni òye rẹ ni mímọ̀ yẹn tó mọ̀ yẹn ni àbí owó tó ní lọ́ràn lọ́wọ́ so kọ́ bá lè bá a mọ̀ wípé kì í ṣe agbára rẹ kì í ṣe ọgbọ́n rẹ kì í ṣe mọ̀ Ọlọ́run á fi ọ́ sílẹ̀ kó o ti lo gbogbo agbára àti gbogbo ọgbọ́n gbogbo mọ̀ gbogbo òye rẹ gbogbo ìmọ̀yàn rẹ tó mọ̀yàn yẹn àti gbogbo ọ̀nà àbújá ọ̀nà kọ̀rọ̀ ọ̀nà gbangba tó mọ̀ yẹn Ọlọ́run ti jẹ́ kó o ti mọ̀ kó o ti lo gbogbo ẹ̀ tán nígbà tó bá lo gbogbo ẹ̀ tán tó di wípé kò síbi kankan tó fẹ́ lò mọ́ kó ti ta gbogbo káàdì rẹ tán yẹn ìgbà Ọlọ́run àti wá sí kí ni yọ wá tètè bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ wípé yes àkókò tó láti fara rẹ hàn ìtọ́wá amúdé yẹn pé nígbà tó lọ́ọ́ bá wá fàyè gbà ọ́ láti mọ bí ara rere rẹ láti mọ bí ìran rere rẹ ọwọ́ àmọ́ sọ wípé ti tóbi lọ́lọ́run yẹn ni pé ó ní mọ ríra rẹ bẹ́ẹ̀ ni jẹ́ pé agbára rẹ ni ṣùgbọ́n ọmọ rírí ọmọ dá gbogbo padà sọ̀rọ̀ pé tí ọba sí Ọlọ́run lọ́mọ wí yẹn ni pé ọmọ fi gbogbo gbà gbé Ọlọ́run ga ọmọ fi gbogbo gbà yín Ọlọ́run lógo
amen. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn kan tí Ọlọ́run fẹ́ ká mọ̀ tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé kí ni ó fi máa ń gbé ara wa pamọ́, ó fi máa ń gbé wa pamọ́ lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni wípé kí ni yìí máa fẹ́ kí àwọn ènìyàn ká mọ̀ wípé kí ni àníṣe òun ni alpha àti omega. Gbogbo kan tí a bá ṣe a gbọ́dọ̀ mọ̀ fi òun síwájú àti gbọ́dọ̀ mọ̀ fi gbogbo lé òun lọ́wọ́. Ìyẹn ni pé ohun gbogbo tá a bá sì fi lé òun lọ́wọ́ kì yóò sí àbàwọ́n kankan tí yóò bá bí kò ṣe wípé ire ni ọmọ bá ní ojoojúmọ́. Ara àwọn ìdí tí Ọlọ́run fi máa ń gbé ẹlòmíì pamọ́ tí Ọlọ́run fi fàyè gba ẹlòmíì láti mú kí ìran rere kó wá sí ìmúṣẹ. Ètò tó bá dàbí rẹ̀ tó ṣe pàtàkì jùlọ òun náà ni wípé kí ni Ọlọ́run máa fẹ́ kí gbogbo ayé kó ti pàṣẹ nìkan bẹ̀rẹ̀ sí ní Ọlọ́run lógo wípé ó kó fọlọ́ alókè Ọlọ́run náà ni Ọlọ́run sì mọ̀ jẹ́. Àwọn kan bẹ tí mo fi gbàgbọ́ wípé Ọlọ́run bẹ láyè. So àwọn yẹn ni àwọn yẹn Ọlọ́run àti ẹ pé yóò ti mú wọn kọ̀ wá láàrin wọn ètò jẹ́ wípé àwọn yẹn wọ́n àmọ́ fúnná mọ́ wípé kò sí ká tó lè ṣe. Àwọn ti gbẹ́gbẹ́ lórí ayé rẹ̀, àwọn ti tì ọ́ pa, àwọn ti tì ọ́, kò sọ́dọ̀ kankan tó lè gbégbà. Nítorí pé kí ni wọ́n ti rí àwọn kẹ́bí alágbára, wọ́n á ti lọ gẹ́gẹ́ bí ẹni pé kò sí ẹnìkan tó lè ràn lọ́wọ́, àwọn táwọn lè ràn lọ́wọ́ náà ni. So wọ́n wà mọ́ dóńdó wípé ó ti tán, àwọn ti rí ọmú, àwọn ti so títí àkókò tí àwọn bá ti wá fọkàn balẹ̀ wípé a ti parí, a ti súnjẹ, a ti yán tán pé kò sí kankan tó kù mọ́, eégún rẹ̀ gangan àti jẹ́ tán. Ìgbàlẹ̀ Ọlọ́run wa yọ kulẹ̀. Àwọn kan àwọn obìnrin bẹ́ẹ̀ bó ló sì gbégbà. So àwọn tí wọ́n wá jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n bẹ láàárín tọ́lọ̀ fẹ́ torí ipasẹ̀ tí ẹ jèrè ọkàn wọn, àwọn náà wọ́n ò rí ìṣẹ̀lẹ̀ yẹn, wọ́n ò rí kíní bẹ́ẹ̀ tí pé ọ̀nà tí Ọlọ́run gbégbà yẹn wọ́n wá sí kíni wọ́n ti pẹ́ ṣe pé kíni ewé egbò babaláwo oníṣègùn aláàfáà oníṣègùn ní pásítọ̀ wòlíì kankan àwọn òwe ọ̀sẹ̀ à ń lo gbó à ń lo gbá à ń lo kíní asán ní gbogbo ẹ̀. Ọlọ́run nìkan ṣoṣo lọ́ba tí ń gbà nílà nítorí pé kíni wọ́n ti wo mógún wọ́n ti wo wípé ó ti tán fún ọ, ó ti tán fún mi, kò sí kan tí mo lè ṣe. Ọlọ́run á gbá ọ̀nà tí kò lè yé ẹnì kankan yóò wá mú kí gbogbo kò ṣíṣe yẹn kọ́ bẹ̀rẹ̀ sí di ṣíṣe ẹ̀dá wà bẹ̀rẹ̀ sí ya gbogbo ènìyàn. Ọ wà rí àmọ́yé àwọn ènìyàn wọ́n wà bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà. Àmọ́yé àwọn ènìyàn wọ́n wà bẹ̀rẹ̀ sí jáwọ́ nínú àwọn iṣẹ́ ibi, iṣẹ́ búburú, iṣẹ́ òkùnkùn wọn nítorí pé kíni wọ́n rí ohun tó kọjá òye wọn àti agbára wọn àti èròǹgbà wọn. So ara wọn di púpọ̀ wọ̀nyí lọ́fà tọ́lọ̀ fi mọ́ sí kíni tí fi mọ́ dá ènìyàn dúró lọ́pọ̀lọpọ̀ gbà wípé kí ìran rere tó ní, ara rere tó ní kọ́mọ́ ti jẹyọ. Ìjọ tó máa dẹ́ babalá rẹ̀ òun náà ni wípé àkókò yẹn ó rí wípé kọ̀ wá síbi tó dé láyé tó ní gbàyè. Ọwọ́ àkókò yẹn yóò wá sọ di ológun láti wípé gbogbo àgbáyé wọ́n bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí wípé ẹni tá a sọ wípé ó ti tán fún bó ló ṣe ṣe bó ló ti gbégbá gbogbo ayé àmọ́ ṣe kíni wọ́n àmọ́ wádìí ẹ̀ ibẹ̀ ni ọlọ́sọ̀rọ̀ á mú kí òkìkí rẹ̀ kọ́ wá kàn káàkiri gbogbo àgbáyé. Ní kúkúrú èdè òun tá a sọ fún wa ni wípé kíni Ọlọ́run fẹ́ kó yé èmi àti ẹni wípé a gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì nígbà kankan, a gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú nígbà kankan, a gbọ́dọ̀ káàrí ọkọ̀ nígbà kankan, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nínú àgbàgbà, a gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nínú òfin Ọlọ́run, a gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nípa wíwá ojú rí Ọlọ́run, a gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nípa rírántí òfin àti àṣẹ rẹ̀ àti láti mọ pa wọn mọ́, a gbọ́dọ̀ mọ tẹ̀síwájú láti mọ rìn lójú ọ̀nà tí Ọlọ́ba fi wá sí. A lè wípé gẹ́gẹ́ bó sọ fún Lásárù wípé ẹ jẹ́ ká lọ jí, bẹ́ẹ̀ náà ló ń kọ sí èmi náà wípé ẹ jẹ́ ká lọ gbé dìde ìtò ṣe nínú ìyà yẹn ó tó gẹ ìran rere rẹ̀ ara rere rẹ̀ àkókò tó láti mú wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ló ń kọ sí ìwọ náà wípé àkókò tó láti mú ara rere rẹ̀ wá sí ìmúṣẹ. Nítorí pé ọjọ́ ti pẹ́ táwọn èèyàn ti ń gàn ọ́, ọjọ́ ti pẹ́ táwọn èèyàn ti ń yẹ̀yẹ́ rẹ̀, ọjọ́ ti pẹ́ táwọn èèyàn ti fi ọ́ ṣẹlẹ́yà, ọjọ́ ti pẹ́ táwọn èèyàn ti sọ wípé àwọn ti parí iṣẹ́ lórí ayé rẹ̀ kò sí nǹkan tó lè ṣe mọ́. Jésù sọ wípé Ọlọ́run sọ wípé ẹ̀mí mímọ́ fi sọ náà fi da rẹ̀ pọ̀ mọ́ Ọlọ́run àti Jésù láti sọ wípé kíni ó ti tán àkókò tó láti gbé ọ dìde, àkókò tó láti gbé mi dìde, àkókò tó láti gbé ẹnì kọ̀ọ̀kan wá dìde kúrò nínú ẹ̀gàn yẹ̀yẹ́ àti ẹ̀sìn wa. So ṣetán láti gba Jésù láàyè, láti gbọ́ Ọlọ́run láàyè, láti mú ẹ̀gàn ayé rẹ̀ dópin. Tó bá ṣetán ó jẹ́ pé o tún gbọ́dọ̀ mọ tẹ̀síwájú nínú ṣíṣe ìfẹ́ rẹ̀
ní tún kẹ́kọ̀ọ́ náà ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nípa gbígbóhùn rẹ̀ lójoojúmọ́, nípa wíwá ojú rẹ̀ lójoojúmọ́, nípa ṣíṣe gbogbo gẹ́gẹ́ bí ó sì tọ́ àti gẹ́gẹ́ bí ó sì yẹ ní iwájú rẹ̀. Ó sì rí wípé kí ni gbogbo rẹ̀ tó parapamọ́ yẹn tó ń wá láti mú wá sí tí ò wá sí mú ṣe yẹn lọ́wọ́ kan yọ bẹ̀rẹ̀ sí wá sí mú ṣe. Ọwọ́ àrí gbogbo ayọ́ àmọ́ wo wípé sóòrùn ni ayọ́ àmọ́ kó láti bí gbogbo wá láti àmọ́ wò ó wípé tàlẹ́ ní náà òun náà dà ẹ jẹ́ kí n rí bó ṣe di ológo àgbáyé nìyẹn. So Jésù ti gbéra nítorí rẹ̀, ó ti gbéra nítorí mi, ó ti gbéra nítorí ẹnì kọ̀ọ̀kan wa, ó ti ń bọ̀ láti wá pàdé wa. Kò sí àní tàbí ṣùgbọ́n ayé rẹ̀ kò tún wá bákan náà mọ́, ayé mi kò tún ṣe kí ni kò tún wá bákan náà mọ́. Ayé padà rere ó ti dé bá ayé ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé Jésù àti Ọlọ́run àti Ẹ̀mí Mímọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ́rìí agbára wọn láti mọ fi títóbi àti ìmọ̀láyé wọn nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Láìpẹ́ láì jìnnà bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ̀rí rere wa ó sì ti bẹ̀rẹ̀ láti sísìn náà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ àtàánú rẹ lórí ayé mi, èyí tí ìwọ tó fi fún mi ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti lè gbóhùn rẹ wípé ìwọ ti dé láti mú mi kúrò nínú àhámọ́, kúrò ní kọ̀rọ̀ wá ti gbàgbà àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣe fún ọ̀rọ̀ iyebíye tí wọ́n tó fi bọ́ mi ní òwúrọ̀ láti jẹ́ kó yé mi, láti fi mi lọ́kàn balẹ̀ wípé àní àkókò tútù ìwọ ti dé láti mú mi kúrò ní àhámọ́, láti mú mi kúrò ní kọ̀rọ̀ níbi tí a fi mi pamọ́ sí àbí tí ìwọ tọ́jú mi pamọ́ sí, láti lè bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìgbọ́n bí àti ibi láti mọ̀ pé kí láti mú ọ̀rọ̀ rẹ gbogbo wá sí mo ṣe. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ. Ayérayé bàbá mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn. Ẹlẹ́rù ni mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ o, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ mo sọ wípé o ṣe Ọlọ́run ọ̀rọ̀ gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọmọ ṣe fún ìjẹ́rìí agbára rẹ ní ọ̀tun lójoojúmọ́ nínú ayé mi pẹ̀lú ọwọ́ ọ̀tun agbára rẹ, fún ìjẹ́rìí agbára rẹ nínú ayé mi ní ọ̀tun ní ojoojúmọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tun agbára rẹ. Ògo ni fún orúkọ rẹ. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe fún ìjẹ́rìí agbára rẹ nínú ayé mi ní ọ̀tun ní ojoojúmọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tun agbára rẹ láti mọ sọ mi di ní àti gbígbòrò fún rere. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ, ògo ni fún orúkọ rẹ Ẹ̀mí Mímọ́. Àtúbìṣe bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Gbèmí yẹn ológo bàbá ọmọ Ẹ̀mí Mímọ́. Àní fún ìjẹ́rìí agbára rẹ ní ọ̀tun ní gbogbo ayé mi pẹ̀lú ọwọ́ ọ̀tun agbára rẹ láti mọ gbé mi ró, láti mọ sọ mi di fún gbòrò fún rere. Ògo olóyè orúkọ rẹ àjùlọ nígbà tó agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo kí ọ, mo kí ọ, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àṣẹ ọ̀rọ̀ rẹ ìtí ọ̀rọ̀ sínú ayé mi lójoojúmọ́ láti mọ sọ mi dá lágbára, láti mọ mi pọ̀ ní ọgbà àti màtòyà àti láti mọ ṣe rere ní gbogbo ọ̀nà. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ àní fún àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n rọ́ jáde lójoojúmọ́ láti mọ sọ mi dá lágbára nínú rẹ, àyè láti mọ sọ dá ṣe ojú tágbọn nínú rẹ, àyè láti mọ ṣe rere nínú rẹ, àyè láti mọ tayọ bàbá mo sọ wípé ṣe ògo ní fún orúkọ rẹ bàbá, ògo ní fún orúkọ rẹ ọmọ. Àjùlọ bàbá gba ọpẹ́ o, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ògo ní fún orúkọ rẹ àní fún gbogbo ọ̀rọ̀ àṣẹ àti agbára rẹ èyí tí wọ́n rọ́ sínú ayé mi lójoojúmọ́ láti mọ mi pọ̀ ní agbára àti àṣà àtọ̀ bá ti máa ṣòye rẹ, àyè láti mọ ṣe rere ní gbogbo ọ̀nà mi. Mo kí ọ bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe ògo ní orúkọ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run olórí ọ̀fẹ́ àánú àti oore ọ̀fẹ́ ni mo béèrè fún bàbá, dáríjì mi. Ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mi di mímọ́. Ẹ̀yà fi ní gbogbo orúkọ Jésù mi nù kò sì dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún oore ọ̀fẹ́ àti àánú rẹ bàbá. Ẹ̀yà fi bá mi ṣe dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, ẹ̀yà fi gbogbo orúkọ Jésù mi nù ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀yà fi gbogbo tí ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀yà fi gbogbo tí ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀yà fi wẹ̀ mí mọ́, ẹ̀yà fi Jésù dá mi láre, ẹ̀yà fi Jésù dá mi láre, ẹ̀yà fi Jésù dá mi láre. Ayérayé bàbá, àyè ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀yà fi dá mi láre bàbá, sọ mi di mímọ́ nípa agbára àti àṣẹ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi.
Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ayé mi ò fi gba ìyanu láti mọ bí àwọn oyún ara rere tí mo ní láì mú ìnira àti ewu kankan dání. Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ bí àwọn oyún ara rere tí mo ní láì mú ìnira àti wàhálà kankan dání. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní òjijì. Olúwa gbé wọ̀ mí, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, àní kún mi fún agbára rẹ̀ láti mọ bí gbogbo tí ń ṣe oyún ara rere tí mo ní láì mú ìnira kankan dání. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ó yá gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ó yá gbé wọ̀ mí lójijì. Àní láti mọ bí àwọn oyún ara rere gbogbo tí mo ní, láti mọ bí àwọn oyún ìran rere gbogbo tí mo ní láì mú ìnira kankan dání, láì mú ewu kan dání. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Bàbá gbé wọ̀ mí lójijì, ó yá kún mi fún ẹ̀mí àti agbára ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lọ nígbà kejì. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí àṣẹ rẹ̀ yóò fi mọ gbilẹ̀ nínú ayé mi láti mọ mú kí ara rere tí mo nílò tí mo yún yẹn yóò fi mọ jẹ́ bíbí fún mi tí aláì ní ìdíwọ́ kankan àti ìnira kankan. Èyí tí gbogbo oyún ìran rere gbogbo tí mo ní yóò fi mọ jẹ́ bíbí fún mi láì mú ìnira àti ìnira kankan dání àbí ìdíwọ́ kankan dání. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo ara rere tí mo ní ìran rere gbogbo tí mo ní ní ikùn àní ìfimọ̀ bí wọn ní ayọ̀ àtàlàfíà láì mú ìnira àti ìdíwọ́ kankan dání. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára. Ẹni ní ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Bàbá gbé wọ̀ mí lójijì. Àyè tí ayọ̀ mọ̀ mú kí àṣẹ ọ̀rọ̀ yìí tí mo gbọ́ lójoojúmọ́ àyè kó sọ bí dálágbára. Àyè láti mọ bí àwọn oyún ara rere, àyè láti mọ bí àwọn oyún ìran rere gbogbo èyí tí mo ní láì mú ìnira àti ìdíwọ́ kankan dání. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Bàbá ó yá gbé wọ̀ mí lójijì. Àyè láti mọ bí àwọn oyún ara rẹ̀ àti ìran rere gbogbo tí mo ní láì mú ìnira àti ìdààmú kankan dání, láì mú ìnira àti ìdíwọ́ kankan dání. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ mọ tètè àtìyàn o nígbà tá a bá ti táyàn ojú rẹ̀. Káwọ́ méjèèjì sókè. Àlọ́ nígbà kẹta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí iye mi ò fi lè ṣe pátápátá, èyí tí mi ò fi lè pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye láti rí mọ́ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àti ohun tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí àṣẹ àti ìfẹ́ rẹ̀ láti lè bí oyún ara rere àti ìran rere gbogbo tí mo ní tẹ́nikẹ́ni kò sí ní ìṣe ìdíwábì jìnnà fún mi. Ìtòògó sì lè mọ jẹ́ tirẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ó yá gbé wọ̀ mí lójijì. Èyí tí mo fi lè pọ̀ ní ọgbọ́n, èyí tí mo fi lè pọ̀ ní ìmọ̀, èyí tí mo fi lè pọ̀ ní òye, àti mo fi lè pọ̀ ní ìmísí rẹ̀. Àyè láti lè mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àti ohun tó yẹ kí n ṣe àti ọ̀nà tó yẹ kí n rìn gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀, gẹ́gẹ́ bí ìdarí àtúntọ́ni àti kọ́mi rẹ̀ láyé ìṣípè tàbí fẹ̀tì ènìyàn láti lè bí àwọn oyún ara rere gbogbo tí mo ní, láti lè bí àwọn oyún ìran rere gbogbo tí mo ní láyé ìṣìnira àti ìdíwọ́ àbíjìnà ẹ̀bẹ́ àtàkùn kankan. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀. Iná ẹ̀mí àti agbára ni mo fẹ́ gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí àti agbára ni mo fẹ́ gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí àti agbára ni mo fẹ́ gbé wọ̀ mí lójijì. Ní orúkọ Jésù a kún mi fún ẹ̀mí àti agbára lójijì. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn, ẹlẹ́ẹ̀kẹta àlọ́sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò sì lè mọ wà nínú tí èmi ò fi lè mọ gbé nínú ìfẹ́ rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi. Nítorí wípé ohun tí Jésù kọ́ wa ní wípé kí ni lábẹ́ bó ti wù kó rí ká sì mọ wà nínú ìfẹ́ òun àti ti bàbá òun tí ń ṣe Ọlọ́run. Lábẹ́ bó ti wù kó ká mọ ṣe kí ni o ká mọ wà nínú ìfẹ́ òun, ẹ̀yẹn ká mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ tó ń bá pa fún wa
àti gẹ́gẹ́ bí òfin Ọlọ́run a gbọ́dọ̀ kú nínú òfin àti àṣẹ rẹ̀ lábẹ́ bó ti wù kó rí òun sì wà pẹ̀lú wa òun ọba gbé wa mú jẹ so láti má lè kú nínú òfin láti má lè kú nínú àṣẹ rẹ̀ lábẹ́ bó ti wù kó rí láti má jẹ́ kí Sátánì àti àwọn ìjọba òkùnkùn kí wọ́n ní pàtàkì láti mú wa kú nínú òfin àti àṣẹ rẹ̀ àníjì agbára àti níjì ẹ̀mí mímọ́ nítorí pé kò rọrùn láti dúró nínú rẹ̀ láì sí agbára àti ìmọ̀ Ọlọ́run orúkọ Jésù mẹ́ta ilé ìkẹrìnlá lọ yóò orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ dúró nínú ìfẹ́ rẹ̀ àti àṣẹ rẹ̀ àti ìdarí rẹ̀ lábẹ́ bó ti wò kó rí tẹ́yọ̀ ọkàn mi ò fi ní yẹ tẹ́sẹ̀ mi ò fi ní yẹ kó nínú ìdáná rẹ̀ kó nínú ìdarí rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ dúró nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ nínú ìdarí nínú ìtọ́ni nínú ìkọ́ni rẹ̀ lábẹ́ bó ti wò kó rí èyí tí òun kọ́ òfin lè mú mi kúrò nínú ìfẹ́ rẹ̀ àbí mú mi yẹsẹ̀ àbí mú mi ṣubú kúrò níwájú rẹ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ ìdí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè bàbá gbé wọ̀ mí lójijì àyè láti mọ dúró nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ rẹ̀ nínú ìdarí àti nínú ìtọ́ni nínú ìkọ́ni rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi lábẹ́ bó ti wù kó rí ní gbogbo ọ̀nà Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀yà ilé ìgbà tábà ní mo bẹ agbó wọ̀ mí lójijì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ ní ìgbà karùn-ún káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ̀ pọ̀ ní agbára èyí tí mo fi lọ pọ̀ ní ọgbọ́n èyí tí mo fi lọ pọ̀ ní ìmọ̀ àti òye àti ní ìfẹ́ rẹ̀ ní ọ̀tun lójoojúmọ́ nínú rẹ̀ Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ̀ pọ̀ ní agbára ní ọgbọ́n ní ìmọ̀ ní òye ní ìmísí ní ọ̀tun lójoojúmọ́ nínú rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tó ga jùlọ ní orúkọ Jésù bá gbé wọ̀ mí dídí èyí tí mo fi mọ̀ pọ̀ ní ọgbọ́n èyí tí mo fi mọ̀ pọ̀ ní ìmọ̀ èyí tí mo fi mọ̀ pọ̀ ní òye àti ní ìmísí àti ní àṣẹ rẹ̀ àyè láti mọ̀ gbilẹ̀ sí àyè láti mọ̀ tayọ̀ àyè láti mọ̀ gbilẹ̀ sí nínú rẹ̀ àyè tí mo fi mọ̀ jẹ́ agbára nínú rẹ̀ bàbá àyà kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyà kún fún ẹ̀mí àti agbára rẹ̀ àyè tí mo fi mọ̀ pọ̀ ní ọgbọ́n ní ìmọ̀ ní òye èyí tí mo fi mọ̀ jẹ́ agbára nínú rẹ̀ ní ọ̀tun sí ní ojoojúmọ́ Olúwa èyí dẹ́ mi àtàgbára gbé wọ̀ mí dídí 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 àyè láti mọ̀ mú mi pọ̀ ní agbára àti ọgbọ́n ìmọ̀ àti àti ìmísí rẹ̀ ní ọ̀tun sí ní ojoojúmọ́ ní gbogbo ìdáwọ́ ẹ̀kọ́ tí mo ti wò ó yá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí irun gbogbo tí ń ṣiṣẹ́ èṣù iṣẹ́ ọ̀tá ègún àti májẹ̀mú ọ̀rọ̀ gbogbo run láì kù síbi kankan Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí irun ṣe èṣù iṣẹ́ ọ̀tá àti iṣẹ́ òkùnkùn àti májẹ̀mú ègún ọ̀rọ̀ run láì kù síbi kankan èyí tí a kì í robi tí a kì í ṣe níbi èyí tí a kì í dá lórí tí a kì í yọ lẹ́nu àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo bèrè fún àkọ́tún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí irun gbogbo tí ń ṣiṣẹ́ èṣù iṣẹ́ ọ̀tá àrùn iṣẹ́ òkùnkùn èyí tí irun gbogbo tí ń ṣiṣẹ́ tí ń ṣe ègún àti májẹ̀mú ìrọ̀rùn pátápátá èyí tí a kì í yọlẹ́ tá kì í nira tá kì í gbógun tá kì í nílá tá kì í dá tá kì í dènà tá kì í tako Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní a kún fún ẹ̀mí àti agbára rẹ̀ ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún bàbá láti ọ̀yà gbé wò mí lódìdí àní kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ Ọlọ́run ayérayé mo bèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá yà gbé wò mí lódìdí Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ èyí tí a kì í yọ lẹ́nu èyí tí a kì í nira èyí tí irun ṣe òṣìṣẹ́ ọ̀tá ìṣòkòkò run èyí tí irun gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìrọ̀rùn pátápátá Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára èyí ní ẹ̀gbẹ́ tó rẹ̀ mo bẹ̀rẹ̀ agbóhùn mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ lé bá àti láti mọ gbà padà láti gba gbogbo tí ń ṣe ìkóró ayé mi padà àti láti mọ fi rọrùn dá àrà rere tí ń bẹ nínú mi láti mọ fi rọrùn mú rere mi wá sí ìmúṣẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ lé bá àti láti mọ gbà padà láti lè gba gbogbo tí ń ṣe ìkóró ayé mi padà àti láti mọ kóòrè ayọ̀ láti mọ fi ayọ̀ àti dídùn dá àrà rere tí ń bẹ nínú mi àti mú rere gbogbo mi wá sí ìmúṣẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀
àní láti mọ lébà àti láti mọ gbà padà gbogbo tí ń ṣe ìkọlọ ìta àkọlọ ní ayé mi àní láti gba gbogbo tí ṣe èrè mi padà àní láti gbogbo tí ṣe ẹ̀tọ́ mi padà lórúkọ ṣe akún mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ àní láti mọ mú ara rere gbogbo tí bẹ́ẹ̀ ni wá sí mú ṣe àní láti mọ fi ara láti mọ dára rere tí bẹ́ẹ̀ nínú mi àní láti mọ mú gbogbo rere mi wá sí mú ṣe láyé ìmúni àkàntì wáyà ní pẹ̀lú ayọ̀ àti dídùn láti mú kí gbogbo rere mi ara rere inú mi àní kọ́ wá sí mú ṣe pẹ̀lú ayọ̀ tó yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ìná mímọ́ àti agbára ni mo béèrè fún ọba yàgbé wò mí lójijì àní láti gba gbogbo kóró ayé mi padà àní láti gba gbogbo láti mọ lébà àti láti mọ gba gbogbo kóró ayé mi padà àní láti mọ gba gbogbo tíṣẹ́ tó àti pé mi padà àní láti mú ara rere lómi gbogbo wá sí mú ṣe láì múra kankan dání àní láti mú gbogbo tíṣẹ́ rere mi wá sí mú ṣe àní láì mú ìrìn àti ìdíwájú ìdílé kankan dání Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ilé òní tún ti mọ́ o ti ń ṣe ọjọ́ tọ́kàn nínú ọ̀sẹ̀ mìíràn oṣù náà ti ń parí lọ nìyẹn o. Ọ̀yá gbogbo ẹni tẹ́ ẹ jẹ mí ní gbèsè ohun rere ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ láti ẹnu mi láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá nítorí pé akọ ipò ọmọ aláṣẹ ni mí. Gbogbo ẹni tẹ́ ẹ jẹ mí ní gbèsè ohun rere ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá ní ẹnu mi nítorí pé akọ ipò ọmọ aláṣẹ lèmi ṣe. Ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí san gbogbo gbèsè mi fún mi. Gbogbo ẹni tẹ́ ẹ jẹ mí ní gbèsè ohun rere tí ẹ bá sọ pé ẹni tó jẹ ní gbèsè ohun rere yẹn ni pé àwọn kan bẹ tí wọ́n jẹ ní kankan eléyìí ń wá lẹ́yìn rẹ̀ àwọn kan bẹ jẹ́ pé kí ni kì í ṣe pé owó ṣiṣẹ́ àbí ọ̀yá wọn lówó tí wọ́n jọ lọ àbí tí wọ́n jọ ní kankan no àwọn kan bẹ jẹ́ pé wọ́n jẹ́ àwọn kan tó jẹ́ pé nípasẹ̀ títí wọn ni wọ́n ti débi gíga nípasẹ̀ títí wọn ló ti láṣọ rí so àwọn yẹn ẹ gbọ́dọ̀ pàdé ara yé wọ́n gbọ́dọ̀ ràn án lọ wọ́n gbọ́dọ̀ ṣe ojúṣe wọn ara wọn náà ni àwọn olóore wà so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá ilẹ̀ òní bí ṣe mọ̀ yìí o gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mí ní gbèsè ohun rere láti àkókò lọ ẹ bẹ̀rẹ̀ sí ní san fún mi nítorí pé àti ṣí ọ̀run ìṣerere mi àti ṣí ọ̀run ìtura mi bẹ́ẹ̀ ni àti fún ẹ̀yin náà pẹ̀lú kò sí ìdíwọ́ àti dènà fún yín mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọ̀yá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ètí ìṣe ọjọ́ tó kàn nínú ọ̀sẹ̀ mìíràn tàtún wà tá a fi jáde nínú rẹ̀ yóò ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi ní gbèsè ohun rere ọ̀rọ̀ àṣẹ nílé yìí o láti irú ọ̀rọ̀ ìmọ̀wá ni mo pa ní àṣẹ àyíntó pàtí kọ́kọ́ ọmọ aláṣẹ lèmi ṣe ní orúkọ Jésù ẹ̀bẹ̀ ìsan gbèsè mi fún mi èyí tó pé gbogbo tí ń ṣe ọ̀run ṣe rere mi ọ̀run àṣẹ ọlọ́run gbéga mi ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àti ṣe fún ẹ̀yin náà pẹ̀lú kò sí ìdíwọ́ àbí ìdènà àbí àtàwọn kankan mọ́ àìníwájú àìláàrẹ̀ yà ṣe mi ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi gbèsè ohun rere ayọ̀ ọ̀yá àdébẹ̀rẹ̀ sí ní sọ fún mi báyìí ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sọ fún mi báyìí ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sọ fún mi báyìí ẹ̀bẹ̀rẹ̀ sọ fún mi báyìí àṣẹ ní oko sábà ní orúkọ Jésù ẹ̀bẹ̀rẹ̀ sọ gbèsè mi fún mi báyìí àní gbogbo gbèsè ohun rere tẹ́ jẹ́ mi ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí sọ fún mi báyìí ní orúkọ Jésù àní ilé ọjọ́ ní tún ti mọ́ o pẹ̀lú agbára àti aṣọ gbogbo ẹ̀ tẹ́ jẹ́ mi gbèsè ohun rere ayọ̀ ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí sọ fún mi báyìí ní orúkọ Jésù Kristi ẹ̀bẹ̀rẹ̀ sí sọ fún mi báyìí ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ilẹ̀ òní tún ti mọ́ ọ̀yá gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ohun gbogbo tọ́lọ́run dá ọ̀yá bẹ̀rẹ̀ sí kóore wá fún mi bẹ̀rẹ̀ sí kóore lé mi lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe mí lógo bẹ̀rẹ̀ sí ṣe mí lọ́ṣọ̀ọ́ bẹ̀rẹ̀ sí gbé mi ga ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kó rí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ilẹ̀ òní tún ti mọ́ òun tí ń ṣẹjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ mìíràn yẹn sátidé ọ̀yá gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá ọ̀yá ẹ̀bẹ̀ sí kóore wá fún mi ẹ̀bẹ̀ sí kóore lé mi lọ́wọ́ àní ẹ̀bẹ̀ sí kóore wá fún mi àní ẹ̀bẹ̀ sí kóore lé mi lọ́wọ́ ọ̀yá àní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kó rí ní ẹ̀bẹ̀ sí ṣe mí lógo àní ẹ̀bẹ̀ sí ṣe mí lọ́ṣọ̀ọ́ ẹ̀bẹ̀ sí dá mi lọ́lá àní ẹ̀bẹ̀ sí dá mi láre àní ẹ̀bẹ̀ sí kó gbogbo tí ń ṣe eré ayọ̀ lé mi lọ́wọ́ sẹ̀ àní ẹ̀bẹ̀ sí kó gbogbo tí ń ṣe eré ayọ̀ lọ́wọ́ ohun gbogbo tí Ọlọ́run gbogbo ti ṣe ọwọ́ Ọlọ́run alààyè àṣẹ ní o àní tó fọmọ aláṣẹ lèmi ṣe ọ̀yá àní ẹ̀bẹ̀ sí kóore wá fún mi àní ẹ̀bẹ̀ sí kó ìbùkún wá fún mi ẹ̀bẹ̀ sí kó gbogbo tí ń ṣe ìgbéga ayọ̀ wá fún mi àní ẹ̀bẹ̀ sí ṣe mí lógo ẹ̀bẹ̀ sí mi lọ́ṣọ̀ọ́ nípa agbára àti àṣọ ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá ògo ayé mi bẹ̀rẹ̀ sí ní tàn láì sí àwáwí tàbí àtúnwò asán kankan ìrẹ́rẹ́ ayé mi gbogbo bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ láì sí àwáwí àti àtúnwò asán kankan ìṣerere mi gbogbo ẹ̀rírí ayé gbogbo ẹ̀yà bẹ̀rẹ̀ láti sísìn lọ
ju bẹ́ẹ̀ mi gan ti lérò lọ àti bó ṣe ń fojú sùn lọ láì sí àwáwí àti àtúnyẹ asán kankan. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ògo ayé mi ó yá bẹ̀rẹ̀ sí ní tàn láì sí àwáwí àti àtúnyẹ asán kankan. Ètò pé kò sí ìdíwọ́ kankan fún ọmọ. Àìbí ò sì sí ìdíwọ́ fún ọjọ́ àti òòrùn láti yọ ni. Bẹ́ẹ̀ ni àìní kò sí ìdíwọ́ kankan fún ọmọ. Ìwọ ògo ayé mi àṣẹ ni mo pa ní orúkọ Jésù á bẹ̀rẹ̀ sí tàn láti sinmi lọ. Ìwọ ìran rere ayọ̀ mi gbogbo ní orúkọ Jésù Kristi ó yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ láti sin lọ. Àìní pẹ̀lú ògo àti agbára Ọlọ́run àlàyé ó yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ láti sin lọ. Kò sí ìdíwọ́ àti ìdíwọ́ kankan pé kò sí ìdíwọ́ fún ọjọ́ àti òòrùn láti yọ. Àní gbogbo ìwọ àṣírí mi, àníwọ̀ àṣírí ayọ̀ mi, ìwọ ìrírí ayọ̀ mi láti àkókò yọ ní ọ̀tọ̀ ó yá bẹ̀rẹ̀ sí farahàn ó yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ àìláì sí ìdíwọ́ àti ìdíwọ́ kankan nítorí pé ọjọ́ yọ àti òun sì yọ láì mú àti ìdíwọ́ kankan dání ní orúkọ Jésù Kristi. Ìwọ àṣírí ayọ̀ mi, ìwọ ìrere mi, ìwọ ìrírí ayọ̀ mi, ìwọ ògo ayọ̀ mi ó yá bẹ̀rẹ̀ sí ní tàn bẹ̀rẹ̀ sí ní bóyọ bẹ̀rẹ̀ sí farahàn àìbẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ láì mú ìdíwọ́ àti ìdíwọ́ kankan dání ní orúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni orúkọ yìí padà àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi, gbogbo ẹ̀yin láti ilẹ̀yìn mi láti ibi mímọ́ láti ṣóníwà nítorí pé ọ̀rọ̀ Olúwa ni wípé òun ti rí olùrànlọ́wọ́ àti látìlẹ́yìn fún wa láti ibi mímọ́ àti láti ṣóníwà. Ó sọ wípé Olúwa wà pẹ̀lú mi pẹ̀lú àwọn tí ràn mí lọ́wọ́. Ọ̀yá àní mo súre sínú ayé yín, mo súre sínú ayé yín ò mogun mọ́ kò mọ wàhálà mọ́. Ọ̀run ìtura sí fún yín, ayé yín gba ìtura, gbogbo ìdíwọ́ dènà àtàkùn gbogbo ó kù lọ́nà yín. Ẹ bẹ̀rẹ̀ sí láti mi ṣeré láti mọ jíṣẹ́ ayọ̀ fún mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi àtàtìlẹ́yìn mi láti sọ mi di gbígbòòrò fún rere, láti sọ mi di iná fún rere, àyìn láti sọ mi di ológun ńlá àti olókìkí náà, láti sọ mi di ogun ńlá, àyìn láti sọ mi di ẹni tí ìgbọ̀n rere gbogbo wá sí ìmúṣẹ, láti gbogbo rere mi àti gbogbo wá sí ìmúṣẹ. Àyìn mo súre sínú ayé yín, àyìn ọ̀rọ̀ bòkó ṣe fún yín, ọ̀rọ̀ gbéga ṣe fún yín. Kò sí ìdíwọ́ àbí ìdènà àbí àtakò kan fún ayé yín mọ́. Ayé yóò mọ ìkorò mọ́. Ètò ìkọlọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé láti bíbí mọ́ àti láti ṣóníwà òun ti darí yín sí mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àti kọ́ nípa tèmi wípé Olúwa wà pẹ̀lú àwọn tí ràn mí lọ́wọ́. Ìyẹn pé kò sí ìdíwọ́ àbí ìdènà kan fún yín mọ́, kò ṣógun kan tó tún lè jà yín mọ́. Ìkorò dópin ẹ̀bẹ̀ sí láti mi sí rere báyìí. Àní ayé yín pọ̀ lọ́gbó tí ń ṣe wàhálà ìdààmú àti ìkorò. Àní iṣẹ́ ìyá ọ̀dọ́ gbogbo bẹ́ẹ̀ sì já sí rere. Ọ̀yá ẹ̀bẹ̀ sí láti mi sí rere. Ẹ̀bẹ̀ sì gbàgbọ́ láti sọ mi di ogun ńlá, láti sọ mi di ológun ńlá, láti sọ mi di olókìkí ńlá, láti mú gbogbo ọ̀rọ̀ rere mi wá sí ìmúṣẹ. Àní tí ó sì mọ fòtòfòtògò láti mú ẹ̀rí rere mi wá bẹ̀rẹ̀ láti ṣe tújú àti ọ̀rẹ́ mi lọ. Láti mú kí gbogbo àṣírí mi kọ́ bẹ̀rẹ̀ láì mú ẹ̀kan dání. Ọ̀yá àní ẹ̀bẹ̀ sí láti ràn mí lọ́wọ́. Ètò pé àní ogun ayé yín ṣẹ́, ìdààmú ayé yín dópin, wàhálà dópin nínú ayé yín, àní ọ̀run ṣe ni gbogbo owó ṣe pátá. Ètò pé ọ̀rọ̀ náà ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀yin wo ló tún kù tó yẹ kẹ́ kú tẹ̀ tí ó kù nítorí kó ògbà ayé mi ò lè búyọ. Ta ló yẹ kó kú tí ò tí ó kù, ta ló yẹ kó ya wèrè tí ò tí ẹ̀, ta ló yẹ kó nù lọ tí ò tí ì nù lọ, tí ògbà ayé mi ò fi tí ì jáde. Ibikíbi yòówù kó wù kẹ́lẹ́ wà, ẹni yòówù kó wù kẹ́lẹ́ jẹ́. Bí ọjọ́ òní ṣe jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀. Ẹ ti bá sí àgbẹ̀ sátidé tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ láwa yìí. Lẹ́yìn sátidé lọ́wọ́ pé oṣù tuntun mi látòótó kan sátidé mi. Ọ̀yá bí sátidé ní ṣe jẹ́ sátidé tó kẹ́yìn nínú oṣù. Ọ̀yá ọjọ́ ìnáwó kọ́ jẹ́ ọjọ́ tí ẹ gbélé ayé mọ́. Bí sátidé òní ṣe jẹ́ sátidé tó kẹ́yìn nínú oṣù. Kí ọjọ́ òní kọ́ jẹ́ ọjọ́ tó gbélé ayé mọ́. Ìyẹn ni pé kí lọ́nà tó sùn kẹ́ kú dànù, ẹni kẹ́ yáwó dànù, kẹ́ wọnú àsọ̀nà tẹ́ni sàn nínú ìdálẹ́. Gbogbo ẹ̀yin ayọ̀ lẹ́nu ayé mi, ẹ̀yin tẹ́ fogun jà ayé mi, tẹ́ fogun jà ṣẹ́ mi, tẹ́ ń dí ìrẹ́rẹ́ àti ṣeré mi lọ́wọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ta ló yẹ kó kú tí ò tí kú nítorí òwò àti ìrẹ́rẹ́ mi tó ń ṣe ìdíwọ́ àti dènà, tó ń ṣe àtakò, tó ń ṣe yọ lẹ́nu. Àní láti yí fún ìrẹ́rẹ́ mi, àní fún àṣeyọrí mi, fún ìrẹ́rẹ́ mi, àní fún ìgbéga mi, àní fún ògo láti láti mú ṣe. Mo sọ mo tẹnu mọ́, àní bí ọ̀nà ọjọ́ òní ṣe mọ́, ètí ń ṣe sátidé tó kẹ́yìn nínú oṣù kẹta yìí. Ọ̀yá àní ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù. Àní ọjọ́ òní jẹ́ ọjọ́ tẹ́ gbélé ayé mọ́, àní ẹ kú dànù. Ọjọ́ òní jẹ́ ọjọ́ tẹ́ gbélé ayé mọ́, ẹni ẹ kú dànù. Ẹni yòówù kó wù kẹ́lẹ́ jẹ́, èmi yòówù kó wù kẹ́lẹ́ wà.
bàbá àti ẹ̀yin àti agbára yín mo ní ojúṣe kú dànù àní ẹ̀ṣọ́ kú dànù àní bí oṣù òbí ṣe jẹ́ sátidé tó kẹ́yìn àní nínú oṣù kẹta àní oníyànjọ́ ọjọ́ tó kẹ́yìn ìjẹ́ ìrìnlẹ̀ ayé mọ́ ìyá ní ojúṣe kú dànù gbogbo ẹ̀yin tẹ́ gbogbo já ayé mi tẹ́ gbogbo já iṣẹ́ ìránṣẹ́ mi tẹ́ gbogbo já aṣọ ọjọ́ mi tẹ́ gbogbo já ìdílé mi àti tẹ́ gbogbo já ìrọ̀lẹ́ mi tẹ́ ìpẹ́ ní olùjúwà látàkọ olùgbé lẹ́nu àgbàní náírà fún olóríire mi nípa àṣeyọrí mi tí ẹ ṣe olùdílé abẹ́ òdiwọ́ fún gbogbo àwọn olórí àwọn aláàánú mi ìtọ́nà ti yan tì mí tẹ́jẹ̀ fún olè rẹ̀ mọ́ nínú ọjọ́ sọ̀rọ̀sì bí sátidé òní ṣe sátidé tó kẹ́yìn àìnínú oṣù kẹta àìnínú ọjọ́ ìtìmọ̀ yìí ọ̀yà àdìpẹ́ gẹ́gẹ́ kí olùkọ́jọ́ tó kẹ́yìn tẹ́ gbèrè ayé mọ́ ọ̀yà àdìkílò tó sọ ẹ̀yà ẹ̀kú dànù ẹ̀ṣọ́ dànù ẹ̀yin tí jẹ́ ìwèrè ẹ̀yà òwe dànù ẹ̀yin tí àìsàn ẹ̀yà ìwọ inú àìsàn lọ ìtẹ́nisàn nínú rẹ̀ àṣẹ ọlọ́run wò lọ́rọ̀ fún agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ìjọba rẹ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ iná ẹ̀mí mímọ́ rẹ nílé jókòó tó máa fún ojú bó ṣe fún òun lọ jẹ́ wọ́n tó bá tó wọ́n jẹ́rìí wà láì bó ṣe jẹ́rìí wà láì rẹ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ ayéra ológun jùlọ àìní agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ iná ẹ̀mí mímọ́ rẹ ìwà láyé rẹ àti títóbi rẹ ohùn rẹ àìjọ tó máa fọ ní bó ṣe fọ lọ jẹ́ kí dẹ́gbẹ́ kó tó máa jẹ́ bó ṣe jẹ́ lọ agbára tó máa fara hàn bó ṣe fara hàn lọ ìjọba rẹ tó tó fi jẹ́ bó ṣe fi lọ wàá tó máa jẹ́ olùdarí àtàlákòóso gbogbo nílé bó ṣe jẹ́ lọ àìní wàá tó máa fọhùn jáde bó ṣe fọhùn jáde nílé àìní jẹ́ kó ògo tó máa jẹ́ tẹ̀ bó jẹ́ nílé lọ àìní gbogbo àyíká àgbẹ̀ bọ́ bá ti bẹ̀rẹ̀ ọ̀yà gba ìjọba gbogbo ẹ̀yà gbogbo àgbẹ̀ pápátá fún ògo àti fíìmù lógo rẹ àìkókò yóò tó máa jẹ́ bó ṣe jẹ́ tẹ̀ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọ orin wa bá mi àtọ̀lọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́la orúkọ rẹ̀ bàbá tó mọyì ọmọ bàbá mi àtọ̀lọ́run mi ọlọ́run ayérayé fún mi nírànwọ́ rẹ̀ ìwọ tó ní gbogbo ògo kí lérò ká gbogbo ayé láìkú síbi kan o lọ́la orúkọ rẹ̀ ọba ayérayé bàbá mi àtọ̀lọ́run mi ọlọ́run tí kò lákàwé fún mi nírànwọ́ rẹ̀ ìwọ ni kò lẹ́gbẹ́ òkè lérò ká gbogbo ayé pátápátá o lọ́la orúkọ rẹ̀ ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan sí adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ọ̀rẹ́ àjọṣe ìtìwọ́ bá wa rìn ìtọ́ bá wa sọ̀rọ̀ ní gbogbo rẹ̀ nínú gbogbo rẹ̀ àjọṣe ìtò òfúrásíláwà nìkan fún gbogbo ara rẹ̀ tó dáadáa fún gbogbo tó ṣẹ́nu ayé wa àṣọ gbogbo ṣe gba ọ̀rọ̀ pé àti yìn àti àwa tí àwọn bẹ níbi àtẹ tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá fún gbogbo ara rẹ̀ tó ń fẹ́ yé nìkan kan wá dá fún ogun tó ṣúná ẹ̀kọ́ àti gbogbo ṣe ògo nífẹ̀ẹ́ bá gbọ́ ọ̀rọ̀ pé àti yìn ìjẹ́lẹ̀ kan sí àní kò sí tá a fẹ́ ṣe ká mọ dúpẹ́ lọ́wọ́ ká mọ èèyàn lógo tó rí wípé nígbà tí ẹ bá tún pàdé nínú ọ̀sẹ̀ tí bọ̀ ẹ̀rí wa yóò ti pọ̀ ògo wa yóò ti tàn jù bẹ́ẹ̀ lọ ìran rere wa yóò ti wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ Jésù Kristi wípé ẹ jẹ́ ká lọ láti lọ jí Lásárù ọ̀rẹ́ wa tó sùn dìde Olúwa tó pé ó ti jí ohun gbogbo tó ti sùn tó ti dògún ní ayé wa dìde báyìí kò sí àdá tàbí ṣùgbọ́n kan ẹ̀rí olóko àpapọ̀ gba ọgbẹ́ àti ògo ní fún orúkọ rẹ̀ èyí ní fún orúkọ rẹ̀ títí láwọn ọmọ ìyá mọ̀ gbọ́ orúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó gbé wa ró àní láti àkókò yìí lọ àti àwa tí wọn bí nígbà tí wọn ń gbọ́ wa tí wọn ń wò wá ọ̀run ṣeré nìkankan wa tó ti sí kò ní tí mọ̀ lálẹ́ agbára Ọlọ́run ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run tó ti wà mú tó ti gbé wa ga kò ní fi wá sílẹ̀ láláì ọ̀yá gbogbo àwọn tó kù tó yẹ kí wọ́n kú tí wọ́n ti kù láti mú kí ìrẹ̀rẹ̀ nìkankan wa kọ́ wá sí láti mú kẹ́ni kankan wọnú ògo wa lọ kọ́ wọnú ìṣeré rẹ̀ lọ mọ̀ láti àkókò yìí lọ orí onípo orí ọ̀fẹ́ ti bọ́ bẹ̀ mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kún dànù báyìí ọ̀yá àánú orí ọ̀fẹ́ ojú ọ̀rọ̀ ọ̀ká kó lórí ayé wọn gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ náà rẹ̀ ọ̀yá ọ̀sọ̀wé ti sí ayé wọn báyìí bẹ́ẹ̀ ni orí kò yí padà ayé tí wá sì wọnú ògo lọ ọwọ́ náà èrèrè lọ ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn tẹ̀lé àtẹ tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá àní ajẹ́ tó bẹ̀rẹ̀ sí ní èrèrè ayọ̀ ajẹ́ tí gbogbo yẹn bẹ̀rẹ̀ sí kíkú oríire ajẹ́ tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní báyọ̀ láti mọ ti pàṣẹ ẹ̀yìn Ọlọ́run ògo gba Jésù Kristi Olúwa ojú gbàdá ògo ní fún alókè pé ti rí bẹ́ẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah
hallelujah, 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 hallelujah. Ògo fún Olúwa.